kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, àṣeyín lọ́ba torí ẹ̀yin ni Ọlọ́run, àṣeyín lọ́ba nítorí pé ẹ jẹ́ kí á rí àánú gbà, á rí ọdún tuntun. Àdúpẹ́ nítorí pé ẹ tún jẹ́ kí á rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kìíní ọdún 2024. A sì dúpẹ́ nítorí gbogbo àwọn ìpinnu ọdún tí a ṣe ní ẹ̀yin Olúwa yóò ràn wá lọ́wọ́ láti wá jẹ́ kó wá sí ìmúṣẹ, láti mú lò àti láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Rọtá òsì gbọ́ lé ní yóò ṣe ayé àti ọkàn wa níre. Kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ìpinnu ọdún tuntun apá keje. Ìpinnu ọdún tuntun apá keje. Àkọ́sórí wa la mú nínú ìwé Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́ nítorí èmi jẹ́ mímọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Ìsíkẹ́ẹ̀lì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà dé ìkẹjọ. Ìsíkẹ́ẹ̀lì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà dé ìkẹjọ. Nítorí náà wí fún ilé Ísírẹ́lì pé báyìí ni Olúwa wí, ẹ ronúpìwàdà kí ẹ sì yí padà kúrò nínú ọ̀dọ̀ òrìṣà yín, kí ẹ sì yí ojú yín kúrò nínú ohun ẹ̀rí yín. Nítorí olúkúlùkù nínú ilé Ísírẹ́lì tàbí nínú àlejò tí ó ṣe àtìpó ní Ísírẹ́lì, tí ó ya ara rẹ̀ kúrò lọ́dọ̀ mi, tí ó sì gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀, tí ó sì fi ohun ìdìgbòlù àìṣedéédé rẹ̀ síwájú rẹ̀, tí ó sì ń tọ wòlíì kan wá láti béèrè lọ́wọ́ rẹ̀ ní ti èmi Olúwa yóò dá a lóhùn tìkálára mi. Èmi yóò sì dojúkọ ọkùnrin náà, èmi yóò sì fi ìṣe àmì àti òwe, èmi yóò sì ké kúrò láàrin àwọn ènìyàn mi. Èmi yóò sì mọ̀ pé ẹ̀yin yóò sì mọ̀ pé èmi ni Olúwa. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ ajé. Láàrin ọjọ́ mẹ́fà sẹ́yìn, a ti ṣe àyẹ̀wò àwọn ìpinnu kan tí mo ṣe fún ọdún yìí. Mo sì gba gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lo ìwé yìí ní ìmọ̀ràn láti mú wọn lò bákan náà. Mo ti sọ pé nínú ìrìn mi pẹ̀lú Ọlọ́run ní ọdún yìí, màá sìn ín, màá béèrè fún ìrànlọ́wọ́ rẹ̀, màá rẹ ara mi sílẹ̀ níwájú rẹ̀, màá fi ohun ìní mi fún un, màá gbẹ́kẹ̀lé n ó sì súnmọ́ ju tàtẹ̀yìnwá lọ. Àmọ́ ṣá, gbogbo èyí yóò nira láti ṣe tí n kò bá pinnu lọ́kàn mi láti gbé ìgbé ayé ìwà mímọ́ ju tàtẹ̀yìnwá lọ. Ní ọdún yìí, mo ti pinnu màá ṣe ohunkóhun tí yóò mú inú Ọlọ́run dùn, ṣùgbọ́n èmi kò ní ṣe ohunkóhun tí yóò mú kí Ọlọ́run bínú. Màá gbé ìgbé ayé mímọ́ ju ti àtẹ̀yìnwá lọ. Ìwé Ámósì orí ìkẹta ẹsẹ̀ ìkẹta sọ pé ẹni méjì á lérin pọ̀ láì jẹ́ pé wọ́n gbà láti ṣe bẹ́ẹ̀. Jọ̀wọ́ ṣe àyẹ̀wò bí o ti ṣe ń gbé ìgbé ayé rẹ sẹ́yìn. Ṣé o rò pé inú Ọlọ́run yóò dùn láti súnmọ́ ọ nígbà tí ìwọ fúnra rẹ mọ̀ pé ojú Ọlọ́run ó korò sí ẹ̀ṣẹ̀? Ìwé Ábákúkù orí ìkíní ẹsẹ̀ kẹtàlá. Bí o bá fẹ́ súnmọ́ Ọlọ́run nítòótọ́ tí o sì fẹ́ kí ó yanjú gbogbo ìṣòro rẹ ní ọdún yìí, o gbọ́dọ̀ yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe tẹ̀síwájú láti máa gbé inú ẹ̀ṣẹ̀ rẹ mọ́ kí o máa retí. Má ṣe tẹ̀síwájú láti máa gbé inú ẹ̀ṣẹ̀ rẹ kí o wá máa retí ìrànlọ́wọ́ Olúwa. A ó máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ kí a máa retí oore ọ̀fẹ́ bí? Ìdáhùn Paul nínú ìbéèrè náà ni pé Ọlọ́run má jẹ́. Ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì. Oore ọ̀fẹ́ ni ìrànlọ́wọ́ Ọlọ́run kí o sì lè wà láti borí ẹ̀ṣẹ̀. Gbogbo irúgbìn rẹ, ìjọsìn, àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí o pinnu láti ṣe lọ́dún yìí yóò já sí asán tí o kò bá gbé ìgbé ayé ìwà mímọ́. Lọ́rọ̀ mìíràn, tí o kò bá fẹ́ kí gbogbo ìlàkàkà rẹ láti gbé pẹ̀lú àwọn ìpinnu ìwọ̀n nì kí ó já sí asán ní ọdún yìí, o gbọ́dọ̀ gbé ìgbé ayé mímọ́. Ọlọ́run kì í gbàdúrà àwọn ẹlẹ́ṣẹ̀ o. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ ìkejìdínlógún. Bẹ́ẹ̀ ni kì í gba ẹbọ wọn. Ìwé Àìsáyà orí ìkọkàndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkíní àti ìkejì. Olùfẹ́, fún gbogbo àwọn ìpinnu tí a gbé yẹ̀wò láàrin ọjọ́ mẹ́fà sẹ́yìn,
láti so èso rere. O gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ gbé ìgbé ayé mímọ́ ní ọdún yìí ju tàtẹ̀yìnwá lọ àti síwájú sí i. Ní ọdún yìí ní ọdún yìí ni n ó fẹ́ òdodo sí i. N ó fẹ́ràn òdodo, ṣùgbọ́n n ó tún kórìíra àìṣedéédé náà sí i pẹ̀lú nínú ọdún yìí. Ní ọ̀nà yìí, Ọlọ́run yóò fa àmì òróró yàn mí ju tàtẹ̀yìnwá lọ. Ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 7. Ọlọ́run alágbára yóò mú ọ ṣe àṣeyọrí ní gbogbo ọ̀nà rẹ bí o ṣe ń pinnu lọ́kàn rẹ láti gbé ìgbé ayé ìwà mímọ́ àti àmúlò àwọn ìpinnu tí a gbé yẹ̀wò láti ọjọ́ 6 sẹ́yìn. Ní orúkọ Jésù, pinnu láti gbé ìgbé ayé mímọ́ ní ọdún yìí ju tàtẹ̀yìnwá lọ. Pinnu láti gbé ìgbé ayé mímọ́ ju tàtẹ̀yìnwá lọ. Yorùbá bọ̀, ó ní ìwà ọmọ ní mọ̀mọ́ jòkígbẹ́. Bí o bá ti pinnu láti gbé ìgbé ayé ìwà mímọ́, ó túmọ̀ sí wípé Ọlọ́run pàápàá ti ṣetán láti fún ẹ ní oore ọ̀fẹ́. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí yóò dàbọ̀.